wọ́n ti ja àjọ EFCC lólè o. Bẹ́ẹ̀ ni wọ́n ti kéde ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó jí ọkọ̀ àjọ náà gbé. Wọ́n kéde Ibrahim Muhammed gẹ́gẹ́ bí àfúrásì ọ̀daràn pé ó jí ọkọ̀ àjọ EFCC gbé. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Matrix ṣe ṣe àtẹ̀jáde rẹ̀, àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ ìpínlẹ̀ Adamawa ni àfúrásì náà. Nínú àtẹ̀jáde tó fi léde sórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí, Wálé Oyèwálé tó jẹ́ olórí lẹ́ka ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ ní ọmọ ìjọba ìbílẹ̀ Jádà ní ìpínlẹ̀ Adamawa ni, tó sì jẹ́ wípé ojúlé 16 lójú ọ̀nà Jápá Bàríkì ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti kẹ́fín rẹ̀ gbẹ̀yìn. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé agbẹnusọ àjọ EFCC ọ̀hún ò ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ọkọ̀ EFCC ṣe dé ọwọ́ Ibrahim Muhammed lọ́nà tí kò bá òfin mu. Bẹ́ẹ̀ ni kò fìdí ẹ̀ múlẹ̀ bóyá òṣìṣẹ́ àjọ EFCC ni tàbí bẹ́ẹ̀ kọ́. Ó wá rọ ẹnikẹ́ni tó bá kẹ́fín Ibrahim Muhammed níbikíbi kó fi tó ẹ̀ka iléeṣẹ́ àjọ náà, iléeṣẹ́ ọlọ́pàá tàbí iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò yòówù tó bá súnmọ́ wọn létí lẹ́sẹ̀kẹsẹ̀ láti jẹ̀gbádùn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Ẹ darapọ̀ tàbí kẹ́ ẹ tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló kọ mi.